Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí o. A kú òwúrọ̀ o, àsìkò àsán, a kú alẹ́, a lè kú ìyálẹ̀ ta àdìpọ̀ gbogbo ẹ̀ níbikíbi tẹ́ tí ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni, mo sọ fún wa pé tí àbùkù bá fẹ́ kan èèyàn àbí tí èèyàn bá fẹ́ tẹ́, bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o. Òun ni ọ̀rọ̀ àwọn aṣèbàjẹ́ tó wà láàfin, tó ń pera wọn ní olórí. Ná bá ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí, àwọn sister ẹ̀, wọ́n ní bó ṣe wá sí ààfin nìyẹn. Wọ́n bá bá Mariam. Wọ́n ní Mariam ní this time around pé bẹ́ẹ̀ tí gbogbo wọn pátá tó bá ṣe máa yọ sí wọn kọ̀ọ̀kan nìyẹn. Pé ṣùgbọ́n wọ́n ti ka àbùkù pé ó ti tó gẹ́ẹ́ táwọn nìkan fẹ́ dá sí ọ̀rọ̀ yìí. Nítorí wọn ò mọ̀ tí kábíyèsí ń ṣe. Kábíyèsí ò ṣe nǹkan tí àwọn fẹ́. Nítorí ẹ̀ náà ṣe ń wù láti ẹjọ́ yẹn. Débẹ̀ tí this time around, wọ́n ní Mariam ó máa jáde kúrò láàfin. Fún Mariam pé wọ́n ní dùndún ẹ̀ ti láta jù. Pé nǹkan tí Mariam fojú kábíyèsí rí, pé wọ́n ti rò pé bóyá ṣé òun àti kábíyèsí, torí ó lérò kì í ṣe pé bóyá wọ́n rò. Wọ́n ní ṣe ni Mariam lérò pé kábíyèsí, òun àti kábíyèsí náà jọ fi jọba. Nígbà tí kábíyèsí fẹ́ jọba. Pé kẹ́dẹ̀ máa wò ó. Mariam ò tiẹ̀ tí làálàá pé ó fẹ́ wọnú ààfin. Pé kò dẹ̀ mọ ìtumọ̀ ọba. Bóyá sì torí pé kì í ṣe ọmọ ìlú yẹn. Pé tí ò bá mọ ìtumọ̀ ọba, ó máa lọ sí ìlú ẹ̀ kó lọ bèrè bó ṣe ń jọba ní gbogbo ibikíbi. Àbí wọn ò lọ́ba nílùú wọn. Ó di dandan wọ́n máa lọ́ba. Ó ṣe wá jẹ́ pé ọba ti wá, èèyàn ti wá, ẹ̀gbọ́n ti wá tó jẹ́ kábíyèsí. Ló jẹ́ pé Mariam rẹ̀ ni rí fín, ó ń rí kábíyèsí fín, ó dẹ̀ tún rí bàbá táwọn fín. Wọ́n ní gbogbo nǹkan tó so Mariam pọ̀ táwọn fi wá, tán gbogbo allegation tán fi lọ. Ó ṣe gbọ́ ń ṣà kí wọ́n wò pé ọmọ yìí dẹ̀ máa tẹ́ ńjọ́ kan. Torí ẹ̀ náà ṣe wá bá àwọn mẹ́ta. Wọ́n ní bó ṣe wá bá sọ fún pé lónìí ló máa kúrò láàfin. Wọ́n láwọn ti ẹ̀ lérò pé bóyá ó ti ẹ̀ lọ́rọ̀ rí lẹ́nu, àṣé kò lọ́rọ̀ rí lẹ́nu kan tó túbọ̀ ń kó bá ni. Ṣé ẹ mọ̀ pé ẹni tó ń ṣe bí, tó ń ṣoògùn, tó ń ṣe gbogbo kí lẹ expect? Irú èèyàn wo lẹ expect kó máa jẹ? Many things atrocity yẹn wà ó kún ọwọ́ ẹ̀. Kò mọ̀ wá hù, kò mọ̀rọ̀ sọ, ẹnìkan ò jọ́ lójú. No respect, torí ẹ̀ ló dífá fún pé kó máa bú bàbá òun. Ó máa lóhùn ò ṣe irú ẹ̀ mọ́. Wọ́n ní before you know it, ṣé títorí ẹ̀ ni wọ́n ṣe wá bá òun? Kí lòun ṣe tó yẹn? Wọ́n ní ẹnu ẹ̀ dẹ̀ gbó o. Bó ṣe mú ẹnu. Ṣé ọmọ ẹni tí ò bá ti mọ̀rọ̀ sọ máa tẹ́ ni, ló dẹ̀ máa kàbùkù. Kí lòun ṣe tó yẹn? Kí lòun ṣe kíní kan? Ìgbára kò wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tún wo ọ̀rọ̀ burúkú sílẹ̀. Báwọn ṣe wá, wọ́n nìkan nu wọn kàn mú 14 tó là fún fi wà ẹ̀. Ló bá ní kí ló ṣubú tẹ̀ ọ́? Ló fẹ́ bá wọn jà. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní wọ ni báwọn mẹ́ta ṣe bò ó ni. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní wọ. Wọ́n wọ pé ó máa kúrò láàfin yìí ni. Wọ́n náà wọ títí bí tó ṣe wọ̀ lọ tó ń kígbe tó ń ṣe bí. Kábíyèsí ṣà jáde pé
Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Lórí wọn sọ fún kábíyèsí kan tó wà, wọ́n tó lọ bá. Kí kábíyèsí wá, kábíyèsí ní kan ní sùúrù, kan ní sùúrù, kan ní sùúrù. Pé kí ló ṣẹlẹ̀? Báwọn ẹ̀gbọ́n kábíyèsí pariwo nìyẹn. Kábíyèsí má bá wọn sọ kí kábíyèsí má bá wọn sọ kó má bá wọn sọ. Ìwọ ló fún wọn láyé jẹ láàfin. Tí ẹ kí gbogbo àbàṣà tó ń ṣe tí kábíyèsí ò lè wá kan ṣe sí. This time around kí kábíyèsí á fi wọn lẹ̀, this is obìnrin sóbìnrin. Ẹ jẹ́ kó òun fèsì, ẹ jẹ́ káwọn fèsì ẹ̀. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n wọ́ lọ sí wọ́n wọ́ lọ sí gate. Pé òní ló máa jáde láti tì dànù náà sọ wọ́n ṣe ń wọ̀. Wọ́n náà ń wọ tuurutu ló ń pariwo kábíyèsí á nìkan rí filẹ̀. Orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́. Òun mọ nǹkan tóun máa ṣe fún irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní kó fà wọ́n lẹ̀. Wọ́n ní kó fi kábíyèsí fà wọ́n lẹ̀. Wọ́n tó bá sọ tán sí tó ní mú ṣẹ. Kó fà wọ́n lẹ̀. Wọ́n ní before you know it. Wọ́n ní pẹ̀lú bó ṣe ń sọ yìí. Wọ́n ti fi lẹ̀ wọ́n. Wọ́n ní bó kàn ṣe ferege ni. Wíwí tó sáré lọlé tó lọ mọ́bẹ̀ tó lọ fẹ́ gun àwọn ẹ̀gbọ́n kábíyèsí. Wọ́n láwọn yẹn wọ́n gba ọ̀bẹ lọ́wọ́ ẹ̀. Wọ́n náà gba ọ̀bẹ lọ́wọ́ ẹ̀. Ṣó sọ pé ó ti ya wèrè rè. Àwọn náà máa ṣe àsínwín fún ẹ lẹ́nu. Wọ́n ní bó ṣe gbọ̀bẹ lọ. Ó tún sá lọ ó tún lọ kó múgò. Wọ́n ní kì í má ṣe kékeré pé òun gan tọ̀ fún wọn. Àwọn náà wọ́n dúró tì. Wọ́n ní lénìí kò ní dọ̀la. Níjọ́ tá à ń sọ yìí. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wọ̀. Wọ́n tún wọ̀. Ní kábíyèsí nìkan fi lè. Pé lénìí kò ní dọ̀la. Pé bí ìbá rọ́pò ṣe jáde ni. Bí ìbá rọ́pò ṣe wá ní èyí. Ó lẹ̀ tí sí ìdá kan mọ̀. Ó ní ṣe rí gbogbo wọn bó ṣe wà yẹn. Pé even èyí tó tiẹ̀ gbé ọmọ ọlọ́mọ wá fún àwọn. Wọ́n dẹ̀ ń sọ fún pé kó dá ọmọ padà. Ó mú wọn kó ní nǹkan wá gbé ọmọ ẹ̀. Although wọ́n ti sọ fún ọkọ ẹ̀ pé bẹ́ẹ̀ tí ṣe ló bá yá sálọ. Bó bá ti àwọn á tún wá rí láàfin tó máa sí níkẹ sáàfin. Wọ́n ní ìyẹn tí Ashley. Wọ́n ní bàbá rọ́pò sọ yẹn. Wọ́n ní ṣùgbọ́n ti Mariam yìí. Pé wọ́n fẹ́ ṣe lẹ́sẹẹsẹ. Wọ́n fẹ́ ṣe after tí wọ́n bá ti succeed lára lórí Mariam. Wọ́n á ṣe wá mọ nǹkan tó máa fèsì ti Ashley. Wọ́n ṣe fẹ́ fèsì Ashley. Wọ́n ní kì í má ṣe kékeré. Àṣé àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n rí gbogbo nǹkan tó ń lọ. Wọ́n kàn dá kó yà àwọn èèyàn náà lẹ́nu pé ṣe bóbìnrin làwọn èdè. Ó yẹ káwọn obìnrin kan rí sí nǹkan táwọn obìnrin yìí ṣe fún kábíyèsí láàfin. Àwọn obìnrin yẹn nìyá kábíyèsí sí. Ó ṣe wá jẹ́ pé wọ́n máa wò kí obìnrin wa máa da ààfin fún kingdom wọn. Kingdom kábíyèsí. Pé ó ti tó gẹ́. So èyí ni mo ní kí n gbé sí wa létí. Tó bá ṣe ń lọ, a máa jẹ́ ẹ gbọ́. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bá ṣe kẹ́ bá like kẹ́ bá wa comment lé lórí. Ẹ ṣé bye.